Okay. Alhaji ẹ ṣé sir. Yeah. This is the MD Akure Social Property Abdulhakeem Odegade. We are here today giving physical allocation to our youngest chief in Africa, here in Ibeju, LEKKI. So at the Honeycomb Estate, I think you can see. Yes. Take a possession of a plot of 600 square meters today. God bless Nigeria. God bless Akure Social Property. God bless. And once they call you, you know you start to read. Carol Liu. At this moment, I want to call on Chief Adebayo Odegade, Israel, Adigun olowe of Yoruba land. Elédùmarè ṣiṣẹ́ ọmọ ènìyàn rò pé dání èmi olóyè Adigun Olowe Yorùbá ọmọ bíbí ìlú Fìdítì nílùú Ọ̀yọ́ àfimíjoyè ní sọ̀rọ̀ aládé níbẹ̀jú Lẹ́kì nílùú Èkó fún ìyàlẹ́nu Elédùmarè èmi olóyè Adigun Olowe Yorùbá mo tún ti donílẹ̀ níbẹ̀jú Lẹ́kì nílùú Èkó látọwọ́ bàbá mi Dr. Alhaji Abdulhakeem Odegade MD CEO Model Properties Alhaji láti inú ọkàn mi wá àdúrà mẹ́ta ni mo fẹ́ ṣe fún yín ní mọ àpadàbọ̀ sí aburú àánú Ọlọ́run ò ní jìnnà sí yín ní fọjọ́ ọlọ́jọ́ lọ ẹ ṣé mo dúpẹ́ o. Behold, this is where I'm going to build my palace, and I trust in God. God will send my helpers. Dámi lóhùn ọba fẹ́fẹ́, ìwọ lọ́ba òkè, èmi ò lálòmíràn mọ́ lẹ́rìn o, agbanilágbàtàn Ọmọtúndé. Ogun tí a fi dùn ún kó jọ. Gbogbo ìlàkàkà mi lóye, jọ̀wọ́ má jẹ́ kó já sásán, má jẹ́ kó tayọ̀ mi Ọlọ́run mi. Ogun tí a fi dùn ún kó jọ. Kàmá ṣe tọ́jà tẹkùntẹkùn, sùúrù ìjàlá ìwà lèkè sàmù, kàmá sì ní àlọ́yà. Bá mi dàgbà padà, báwọn dàgbà padà, jẹ́ àríta wá ṣe. Ogun tí a fi dùn ún kó jọ. Kàmá ṣe tọ́jà sùúrù ìjàlá ìwà lèkè sàmù, kàmá sì ní àlọ́yà. Dámi lóhùn ọba fẹ́fẹ́, ìwọ lọ́ba òkè, èmi ò lálòmíràn mọ́ lẹ́rìn o, agbanilágbàtàn Ọmọtúndé. Ogun tí a fi dùn ún kó jọ. Gbogbo ìlàkàkà mi lóye, jọ̀wọ́ má jẹ́ kó já sásán, má jẹ́ kó tayọ̀ mi Ọlọ́run mi. Ogun tí a fi dùn ún kó jọ. Kàmá ṣe tọ́jà tẹkùntẹkùn, sùúrù ìjàlá ìwà lèkè sàmù, kàmá sì ní àlọ́yà. Bá mi dàgbà padà, báwọn dàgbà padà, jẹ́ àríta wá ṣe.